Èèyàn ilé ìwò lẹ ṣiṣẹ́ àlàáfíà ní ẹwà gbogbo lẹ́kọ́ bí a ṣe gbọ́ ò wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n reject 2023 Toyota Pardon bulletproof jeep èyí tí Mariam tó rà fún kábíyèsí o kábíyèsí ní àwọn ò fẹ́ anything látọ̀dọ̀ Mariam wípé nǹkan tí àwọn fẹ́ òun ni kí Mariam kó kó ẹrù ẹ̀ kó lọ ra lé wípé tí ò bá ti lè ṣèyí kò nídìí láti ra nǹkan kan fún àwọn èèyàn ilé ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni ẹ̀yin aráalé tí ẹ̀ ń darapọ̀ mọ́ èmi Máṣọ́lá Gist TV mo kí yín káàbọ̀ sí orí gist tèmi gbogbo lè ń kọ́ sí àlàáfíà ni mo bá yín orúkọ mi ni Máṣọ́lá mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn ilé tẹ́ bá ti subscribe ẹ lọ subscribe o so that tá bá ti post any gist ẹ máa rí òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí mò ń sọ Yorùbá lórí channel yìí nítorí àwọn ìyá wa àti bàbá wa tí wọ́n gbọ́ èdè Gẹ̀ẹ́sì a dẹ̀ tún fẹ́ fi gbé àṣà wa ní arugẹ kí a má bàa gbàgbé àṣà wa ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o nígbà tí a gbọ́ pé Mariam ra jeep 2023 Toyota Pardon bulletproof fún kábíyèsí ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi wọ́n ní ó ní òun fẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ kábíyèsí wípé kí kábíyèsí fi orí jì òun gbogbo nǹkan tóun ti ṣe fún kábíyèsí kí kábíyèsí dáríjì òun wípé òun fi mọ́tò yìí òun fi bẹ̀bẹ̀ wọ́n ní kábíyèsí láwọn ò fẹ́ mọ́tò wípé kó kíìpù mọ́tò ẹ̀ to herself ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ wọ́n ní mọ́tò tó rà yìí wọ́n ní bíi 80 million naira ni wọ́n ń ta mọ́tò yìí ó ipò wọn gan ni wọ́n ní ṣùgbọ́n kábíyèsí ní owó ò lè ra ìfẹ́ tí àwọn ní sí Queen Naomi ẹ̀yin èèyàn lé kò ń ṣe nǹkan kékeré o kábíyèsí ní láyéláyé àwọn ò ní gbà wọ́n nítorí pé wọ́n lè máa ṣe kán máa lọ back and front kán tún máa ṣe wípé àwọn ò ní gba mọ́tò yẹn wípé gbogbo ìwà tí wọ́n wù they have to pay for it wípé so ìtorí ẹ̀ they have to move out of the palace and stay wherever he want them to stay. Ẹ̀yin èèyàn lé kábíyèsí mean business o. Ẹ̀yin èèyàn lé allegedly bá ṣe gbọ́ ni o. Ẹ̀yin èèyàn lé wọn ní kábíyèsí ní ojú àwọn ti là o àwọn ti ríran kedere. Ipe any gift from these two olórí Mariam àti Ronke wọn láwọn ò ní ever láyé àwọn gbà. Wọ́n ní nítorí pé wọ́n disobey àwọn. Wọ́n fẹ́ da ojú ìjọba àwọn wọ́n fẹ́ dàbòlẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àwọn ìwà burúkú nínú palace àwọn wọ́n mú protective charm àwọn wọ́n nítorí ìdí èyí wọ́n ní kí wọ́n keep gift wọn to their self ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ nǹkan tí wọ́n fi ojú kábíyèsí rí nínú palace àti Queen Naomi àtúní láti máa padà sẹ́yìn wọ́n ní ìtorí ẹ̀ ní kábíyèsí fi ní láyéláyé àwọn ò ní ever fi ọwọ́ kan gift kankan tí wọ́n bá gbé wá kán wá gbé nǹkan wọn àwọn ò ní ìdẹ̀ wọ́n ní kábíyèsí reject mọ́tò èyí tí Mariam rà ní 80 million wọ́n ní mọ́tò yẹn wọ́n ní jeep ní 2023 Toyota Pardon bulletproof wọ́n ní òní Mariam rà fún kábíyèsí wọ́n ní kábíyèsí láwọn ò fẹ́ jeep ẹ̀ kó gbé mọ́tò ẹ̀ kó gbé kúrò níwájú àwọn ẹ̀yin èèyàn lè ṣàmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí Dr. Lizzy tí Mariam àtolórí Ronke tí wọ́n lọ yọ bírèkì wọn normally wọ́n ní olórí Ronke driver olórí Ronke ló ṣe wọ́n ní ṣùgbọ́n wọ́n jọ máa ń plan evil nínú palace ni wọ́n ní family àwọn Dr. Lizzy ti sọ wípé àwọn ò ní jẹ́ kí ọmọ àwọn wà nínú palace yẹn tí Mariam bá wà ń bẹ̀ o wọ́n ní wọ́n ní gbogbo ọ̀nà ní ìsìn kábíyèsí ń wá bó ṣe máa jáde nínú palace àwọn ẹ̀dẹ̀ rántí pé olórí Ronke lọ ra màálù ńlá ó fẹ́ fi bẹ kábíyèsí wọ́n ní kábíyèsí ò gba màálù ẹ̀ wọ́n ní kábíyèsí ní kó kíìpù màálù ẹ̀ fún rẹ̀ ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré o ni ó ń ṣẹlẹ̀ ní palace kábíyèsí so right now wọ́n ní Mariam lọ ra mọ́tò ó fi ń bẹ kábíyèsí wọ́n ní kábíyèsí láwọn ò fẹ́ mọ́tò ẹ̀ ipò kó kíìpù mọ́tò ẹ̀ kó kíìpù sí àpò ààrẹ so gist tá gbọ́ ni and ṣe mọ̀ nǹkan tẹ́mi kàn fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí ni pé gbogbo ọwọ́ tí wọ́n ń gbé nìsín àwọn náà ti rí pé kò sí ọ̀nà àbáyọ wọ́n ti lose battle yìí pátápátá
àṣírí wọn kàn ń tú ni ṣé èèyàn fẹ́ máa dojú ìjà kọ Ọlọ́run ní ẹ̀yìn èèyàn ṣé Ọlọ́run ṣe dojú ìjà kọ Ọlọ́run ò ṣe dojú ìjà kọ nǹkan tí àṣírí wọn fi ń tú nìyẹn àṣírí wọn á dẹ̀ máa padà tú ni ẹ wo bí ọ̀rọ̀ protective charm yìí bó ṣe tú àṣírí to the extent pé elder Kábíyèsí wá involve lórí ọ̀rọ̀ yìí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o pé Kábíyèsí wọ́n fi ojú àwọn ọ̀tá wọn hàn wọ́n báyìí kedere so ẹ̀yin èèyàn lé gist tá gbọ́ ni o bí mo ṣe sọ àlẹ́jì ni o ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò òkè ní ọlá yín á máa lọ please share this video like and subscribe God bless you all.